Sórí ilé ayé tá a wà yìí, ohun àkọ́kọ́ tó yẹ kó mọ̀ ni wípé ayé rẹ ló ń gbé, ìwọ ló láyé rẹ. Wá jẹ́ kí n fi ayé tá a jọ wà yìí, jẹ́ kí n fi wé ohun kan. Ayé dàbí ayò tí à ń ta fún ìgbà àkọ́kọ́, fún ìgbà ìkẹyìn àti ní ìgbà kan náà. Rántí wípé àǹfààní kan péré lo ní láti tayọ ayé yìí tí wàá sì mọ irú èsì tí ó mú jáde fún ọ. Lára ipá tí mo ní o ní láti sà, o ní láti lè yàn bóyá ìwọ ni wàá jẹ́ òpè tàbí ọ̀tá nínú ayò ayé tó ń ta. Nítòótọ́ ló ń mí, a mọ̀ pé o wà láàyè, ṣùgbọ́n ṣé kìí ṣe pé o kàn wà lásán tó ò gbáyé. Èèyàn lè wà nú ayé tó ń ṣẹ̀mí tí ò sì gbáyé. Jẹ́ kí n sọ fún ọ wípé lára ohun tó lè mú kí ipa rẹ̀ nú ayé kó nítumọ̀ òun ni pé tó o bá gbáyé. Púpọ̀ lára àwọn ènìyàn tẹ́ rí lónìí ló kàn gbáyé lásán. Mi ò sọ̀rọ̀ nípa ohun mèremère tá a kà kún gẹ́gẹ́ bí ohun tó mú ayé dẹrùn fún wa. Mo ń sọ̀rọ̀ nípa ìdùnnú àti ayọ̀ àtinúwá. Nítorí bó tilẹ̀ wù kó o ní ohun mèremère tó nílé ayé tá a wá yìí, tí ayọ̀ àtinúwá rẹ ò bá sí ńbẹ̀, o ò lè fìgbádùn lo gbogbo ohun tó o ní. Nífẹ̀ẹ́ ara rẹ, jẹ́ kí inú rẹ dùn láti inú ọkàn rẹ wá. Má fi ẹnikẹ́ni ṣe orísun ìdùnnú rẹ, aborísun ayọ̀ rẹ, torí pé bóyá tóun bá kúrò ńbẹ̀, kí ni ó kù fún ọ? Yan ìdùnnú, jẹ́ kí inú rẹ dùn sáyé rẹ. Lóòótọ́ ìgbé ayé tó ń gbé ó lè má ti tẹ́ ọ lọ́rùn, ṣùgbọ́n ìyà tó wà nínú ìgbé ayé tá à ń gbé àti ayé wa gangan. Tínú rẹ ò bá dùn sí ayé rẹ, kò ní fààyè gba ìgbé ayé tuntun tó ń retí o. Ayé yìí ò pé méjì, bó ti sọ ṣáájú, ìgbà àkọ́kọ́ rèé, ìgbà ìkẹyìn rèé, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí náà sì ló láǹfààní ẹ̀ mọ́. Eléyìí lè má dùn mọ́ ọ nínú nítorí pọ́pọ̀ wa ni ìfẹ́ gbọ́, ẹrú rẹ̀ á sì mọ́ bà wá. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bẹ̀ ni wípé bó bá pẹ́ bóyá gbogbo alá kúrò láyé, ṣùgbọ́n tó ṣe pàtàkì jùlọ ni wípé ó sàn ká kúrò láyé ju káyé kúrò lára wa lọ. Ronú sí i.